Welcome back to my channel. This is your girl, Mashola Gist TV. I am here again with another gist. I'm greeting you according to the time where you are. Ẹ̀yin èèyàn mi gist tèmi. Ó bá àwọn hater Queen Naomi wí o. Gbogbo àwọn tó bá hate Queen Naomi, gbogbo wọn pátá ni gist tèmi bá wí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn olólùfẹ́ mi tán nífẹ̀ẹ́ Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ Mashola Gist TV, Ọlọ́run máa bá mi bless yín abundantly. Gbogbo ọlá, iyì, ẹ̀yẹ ẹ̀yin ló máa jẹ́. Tiyín ló máa jẹ́ lórúkọ Olúwa. Welcome back to my channel, my people. This is your girl, Mashola Gist TV. My name is Mashola. I normally speak Yoruba on my channel. I do talk about celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín ni Mashola. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún support yín, fún love yín. Lágbára Ọlọ́run, Ọlọ́run máa bá mi bless yín o tilétilé, tẹbítẹbí, taratara. Ní agbára Ọlọ́run, God will bless you abundantly. Ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀túrí báyìí. Àwọn èèyàn ẹlẹ́ran ara ò dáa. Mi ì bọ́ wá ìtẹ́ bá ayé ètèèyàn Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi ẹ má bínú pé mi ṣe gist lánàá. Sọ̀rọ̀ ni ẹ má bínú. Mo lọ bí iṣẹ́ and I'm so tired, but Ọlọ́run á gbàdúrà wa. Ẹ rí bí Queen Naomi ṣe ń glow. Ẹ rí bó ṣe ń yọ bí ọjọ́. Ẹ rí bí ọlá Ọlọ́run ṣe ń hàn ní ara wọn. Ẹ rí bí iyì ẹ̀yẹ Olúwa ṣe ń fi ara hàn nínú ayé ara wọn. She is going from glory to glory. Queen Naomi, congratulations. Mo bá yín dúpẹ́, mo bá yín yọ̀. Ẹ̀yin hater àtẹ̀yin blogger òfò tẹ̀ ń gbowó Judas. Èèyàn lọ ṣe ministration, ẹ bẹ̀rẹ̀ sí blog ẹ̀ ń sọ wípé ó lóun ò ní padà sí palace. Ìgbà wo ló sọ wípé òun ò ní padà sí palace? Ìgbà wo ló sọ? Ṣé ó sọ fún yín pé òun ò ní padà sí palace? Because ministration yẹn láti bẹ̀rẹ̀ dé òpin ni mo wò. Kò síbi tí Queen Naomi ti sọ pé òun ò ní padà sí palace mi. The only thing tó sọ òun nípa monogamy, and is right. She is right. Ìgbà tó fẹ́ kábíyèsí ò níyàwó tẹ́lẹ̀ náà. So kábíyèsí find ara wọn ní situation yẹn ni. So nítorí pé kábíyèsí náà ti find ara wọn ní situation yẹn, Queen Naomi ò dẹ̀ ní sọ̀rọ̀ ń pẹ̀ mọ́. A ní orí yín ò pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ opposite. Mo wàṣẹ pé blogger Mariam ló ní kẹ́ ẹ máa blog ẹni ẹlẹ́ni. Ọlọ́run má yẹ kẹ́ ẹ gba owó tó máa pa yín lára, tó máa pa yín run. Kí ló dé? Inú ṣe máa ń bí yín sí nǹkan tó dáa báyìí. Inú ṣe máa ń bí yín sí nǹkan tó dáa báyìí. Inú ṣe máa ń bí yín sí nǹkan tó dáa báyìí. Inú ṣe máa ń bí yín sí nǹkan ayọ̀ báyìí. Kí ló dé? Èèyàn jáde ó ń sọ̀rọ̀ Ọlọ́run, ó ń ṣe deliverance, ṣé ẹ̀yin ò rí praise and worship tí Queen Naomi ṣe bí ìgbà tó yẹ pé àwọn angels sọ̀kalẹ̀ wọ́n jọ yin Ọlọ́run ni? Ẹ̀yin ṣe wà ní ẹ̀yìn àwọn èèyàn burúkú. Ọlọ́run, ó yẹ kí Ọlọ́run kó bínú sẹ́yìn èèyàn yìí. Ó yẹ kí Ọlọ́run bínú sí yín, because mi ò understand báyìí tó yẹ pé èèyàn á máa ṣiṣẹ́ Ọlọ́run, ẹ máa ridicule ẹ máa bully ẹ̀. Ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tó bá ń rán yín iṣẹ́ burúkú, iṣẹ́ Judas ló ń rán yín yẹn? Ẹ̀ ń bully èèyàn Ọlọ́run. Èèyàn ń ṣe praise and worship, ó ń worship pẹ̀lú àwọn angel, ó ń worship pẹ̀lú Ọlọ́run, ó ń sọ̀rọ̀ Ọlọ́run, inú ń bí yín. Inú yẹn ló máa bí yín pa o. Inú yẹn ló máa bí yín pa. Gbogbo yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ tí ì rí nǹkan kan. Kábíyèsí love Queen Naomi, kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí i. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí i. This is natural. Kò ń ṣe artificial tó yẹ pé wọ́n ti lọ so nǹkan mọ́lẹ̀, àbí wọ́n ti fi nǹkan pojú, àbí wọ́n ti kun nǹkan sójú. No. Àbí wọ́n ti fi nǹkan sóúnjẹ. No. This is natural love. There is nothing you can do, you this blogger, you these people, you these bad people. Ìwọ ò ń sanwó fún blogger kiri kó máa blog Queen Naomi. Kò sí nǹkan tí Queen Naomi sọ nínú ministration yẹn tí ò dáa.
àwọn ọ̀run wọn ti tẹ́wọ́ gbà. Ṣé dandan lẹ ṣé ìgbà tẹ́ ẹ mọ̀ pé inú ń bí yín kí ló dé tẹ́ ẹ lọ ń gbọ́ ministration Queen Naomi? Kí ló dé tẹ́ ẹ pa tẹ́lẹ̀ yín? Inú yẹn ló máa bí yín pa. Ẹ máa lọ di transformer mú ni, ẹ̀yin èèyàn burúkú jàtìjàtì. Kí ló dé náà? Problem yìí gan ti pọ̀ jù. Ìwọ Mariam ò ní ṣàfi kó máa waste owó ẹ sí nǹkan tí ò bójú mu. Bí mo ṣe gbọ́ náà nìyẹn, ò ń lọ sí Àbújá. Kí ló fẹ́ lọ ṣe l'Àbújá? Irú ẹ̀ náà wá ń bẹ̀ ni. Ìwọ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tó wà ní àyà ẹ, à lè kà wọ́n tán. Ó mọ̀ pé tó bá wọ inú ibẹ̀ yẹn, ó máa jóná ni. Fáyà máa burn ara ẹ báyìí ni. Because inú ẹ̀ ò dáa, ìwọ ẹ̀ ò dáa. Father Lord, Ọlọ́run á máa ṣàánú ẹ o. Ọlọ́run á ṣàánú ẹ. Àdúrà ló yẹ ká máa gbà fún ẹ báyìí. Àdúrà. Because ó need deliverance. Tó o bá ti rí Kábíyèsí àti Queen Naomi tó ń ṣe nǹkan tó dáa, orí ẹ̀ máa gbóná ni. Orí ẹ̀ máa tan transformer ni. Ẹ̀yin èèyàn játijàti, ẹ̀yin èèyàn ibi yìí, wọ́n ti sáré lọ blog ẹni ẹlẹ́ni. Èèyàn jáde ó ń sọ̀rọ̀ Ọlọ́run, ó ń ṣe deliverance fáwọn èèyàn, inú ń bí yín. Inú yẹn ló máa bí yín pa o. Gist tí mo gbọ́ ní tí mo ní kí n sáré wá bá ẹ̀yin olólùfẹ́ mi sọ. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú everybody o. Ẹ share o, ẹ like, ẹ subscribe. Màá padà wá mú another gist wá fún yín. God bless you all. Thank you so much.